ìwòyí ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn Yorùbá láti iléeṣẹ́ wa ẹnẹ̀ Ṣẹ́gun Prime lóníròyìn yín. Lónìí a ní ká kí yín wípé ẹ kú ọdún kérésì o, àṣèyí ṣàmọ́dún, ara rẹ̀ la fi ṣọdún, ọdún yìí tó bá wa láyọ̀, tó bá tún dọdún tó ń bọ̀ àṣẹ mí sí. A gbọ́ nípa ọ̀gbẹ́ni kan, arákùnrin Sọló, tó ṣe wípé ìyàwó rẹ̀ lè jáde kúrò nílé látàrí wípé kò mú adìyẹ kérésì lọlé o. Ìgbà tá a fọ̀rọ̀ wá ọ̀gbẹ́ni Sọló lẹ́nu wò, ó sọ pé ìṣe ni òun ra adìyẹ, níbi tóun sì ti ń bọ̀ ibẹ̀ ni àwọn adigunjalè àtàwọn fàyàwọ́ tí wọ́n gba adìyẹ lọ́wọ́ òun. Wọ́n ní àfi tóun bá san owó gọbọi láti gba adìyẹ ọ̀hún sílẹ̀, ṣùgbọ́n ó wò pé kàkà kíkó má jẹ sèse, a ó fi ṣàwàdànù ni. Nítorí rẹ̀ ni ọ̀gbẹ́ni Sọló fi sọ pé òun ò lè san owó tó pọ̀ tó yìí o. A gbọ́ pé owó tí wọ́n béèrè ó tó rí bíi mílíọ̀nù 2 náírà láti fi gba adìyẹ kan sílẹ̀. Ó sì sọ pé kàkà bẹ́ẹ̀ òun ò lọlé, wọn ò sì ní jẹ adìyẹ fún kérésì. Ní kété tí ìyàwó ọ̀gbẹ́ni Sọló gbọ́ léyìí ló sọ wípé irọ́ ni ọ̀gbẹ́ni Sọló ń pa o. Àṣẹ Sọló ò ra adìyẹ, ó kọ̀ fún ìyàwó rẹ̀ ní irọ́ lásán, òfútù fẹ́ẹ̀tẹ̀ ọ̀fàtàyànyàn, irọ́ ńlá ni ọ̀gbẹ́ni Sọló pa. Nítorí náà ẹ jọ̀wọ́, ẹni bá ní adìyẹ tí ẹ ò lò mọ́, tẹ bá lè yá ọ̀gbẹ́ni Sọló kó ba lè lọ fún ìyàwó rẹ̀, kó ba lè ṣe kérésì papọ̀, inú wọn yóò dùn. Ẹ ṣé gan. Lẹ́yìn tí a bá parí ayẹyẹ ọdún kérésì, a ó máa wo ọdún 2016 níwájú. Nítorí ẹ̀ ni a ṣe rí arábìnrin olókìkí nì tí a mọ̀ sí Ọpẹ́ Olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Oprah. Ó ti sọ pé ní ọdún 2016 yìí o, gbogbo yín pátápátá lẹ ó rí mọ́tò gbà. Èmi ó gba mọ́tò, ìwọ ó gba mọ́tò, ìwọ ó gba mọ́tò, ìwọ ó gba mọ́tò, gbogbo yín pátápátá ẹ ó gba mọ́tò. Nítorí náà ìròyìn wọn ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní o. Ṣẹ́gun Prime ló ní ìròyìn yín, a ó máa rí yín lọ́dún tó ń bọ̀. Ó dìgbà.